Tọ́ mo kí gbogbo ilé ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àsìkò ọdún tuntun, ọdún ayọ̀, ọdún ìdùnnú ni ọdún eléyìí yóò jẹ́ fún wa. Mo ríbà mo júbà lọ́wọ́ Olódùmarè ọba àjíkí, ọba àjígẹ́ ìjídé ǹdáyé, ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọba wa kọmọdánù ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Mo sì bá gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá ìbà ẹ̀yin ìyá afẹ́gẹ́gẹ́ ní ìyẹ́ ìbà ni mo ṣe kí bá mi ṣe o. Ìbà àwọn tó dá kí n tó dá, ìbà àwọn tó tẹ̀ kí n tó tẹ̀. Mo sì bá ara wájú ìbẹ̀rù ẹ̀yin ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà. Mo sì bá kí bá mi ṣe o. Ìbà gbogbo ẹ̀yin lọ́gà pátápátá, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ìbà ni mo sì ẹ má jẹ́ n tẹnu gbó bí ọwọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ pé tí wọ́n bá gbúrò wa, wọ́n á lè ṣe kí wọ́n má pè wá. Gbogbo ẹ̀yin tẹ́ ń fún wa ní ẹ̀bùn, mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́ òkun o. Ntí mo fẹ́ kẹ́ mọ̀ pé iṣẹ́ kan ò ní jáde pé a ní fi iṣẹ́ kan sílẹ̀ kó má ṣe pé ó ní ìdí pàtàkì kan tí a sì fi sílẹ̀. Mo máa ń sọ tí ọ̀pọ̀ bá ń wò pé ṣé irú iṣẹ́ tó yẹ kó fi sílẹ̀ ni. Kò rí bẹ́ẹ̀ o. N tó jẹ́ ìwọ fẹ́ nìkan, oúnjẹ gidi ló jẹ́ fún ẹlòmíì. Ṣùgbọ́n èmi kan máa ń sọ pé gbogbo nǹkan tí a bá ṣe láyé, ẹ jẹ́ ká máa rántí, ẹ jẹ́ ká máa rántí. Afífìlà péré ọjọ́ kan ṣoṣo báyìí ni ó níyì mọ́. Afífìlà péré ọjọ́ kan ló níyì mọ́ o. Kí a mọ̀ nǹkan tá a sì mo dẹ̀ fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ pé àwọn àgbààgbà tán ní oògùn ló ní ọjọ́ kan ìpọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Wọn ò parọ́ o, bó ṣe rí nìyẹn. Gbogbo àwọn nǹkan yìí ó wúlò ní ìjọ́ tí ìdágìrì tí ó bá dé. Torí pé ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan tá a bá ń ṣe, ẹ jẹ́ ká fi àdúrà kún. Ẹ jẹ́ ká fi àdúrà kún. Orí ẹni ló ní ọjọ́ gbogbo tí wọ́n sọ pé oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ó yé àwọn àgbàlagbà o. Ó yé àwọn àgbàlagbà dáadáa ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀. Ṣé ẹ sì mọ̀ pé ìgbà míì wà tó jẹ́ pé tó bá di kànáńgìdá tán, àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó bá di kànáńgìdá tán ni máa ń jáde. N tó yẹ kó jáde lásìkò tí ó bá di kànáńgìdá, tó bá jáde lásìkò tí kànáńgìdá ò tí ì dé, oníyẹ̀yẹ́ ló ń tọ̀ ó dà. A di pé kán máa sá fún. Ṣùgbọ́n àwọn ọdẹ máa ń sọ kíní kan wọ́n ní ọdẹ tó lóògùn àrẹ̀mọ tí ò lápọ̀ mọ́ kì í ṣe ojúlówó ọdẹ. Wọ́n tún máa ń gbé sépè wọ́n ní kò ní dá fún ọdẹ tó lóògùn àrẹ̀mọ tí ò lóògùn àpọ̀ mọ́. Kọ́lọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa. Gbetugbetu ni mo fẹ́ ká fi lẹ̀ lónìí. Àwọn kan béèrè pé ìyàtọ̀ wo ló wà láàrin gbetugbetu àti àfọ̀ṣẹ àti olúgbòhùn. A sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́jọ́ iwájú. Ìyàtọ̀ wà ńbẹ̀. Méjèèjì a lè fi olúgbòhùn, a lè fi wé gbetugbetu, a lè fi gbetugbetu, a lè fi wé àfọ̀ṣẹ. Ṣé ẹ rí gbetugbetu? A máa ń fi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ ni, a sì máa ń sìn. Bẹ́ẹ̀ ni, òní sínsìn ẹ̀ wà. Ṣùgbọ́n kọ̀rọ̀ ẹ̀kẹ́ ló ní ó pọ̀ jù fún gbetugbetu. Kódà ọṣẹ náà wà tó jẹ́ gbetugbetu. Gbetugbetu iṣẹ́ kíákíá ni. A máa ń fi gbetugbetu pàṣẹ ni. Ó yàtọ̀ sí pé àìfi dábàá, a máa ń fi gbetugbetu pa àṣẹ ni. A máa ń fi sọ̀rọ̀ sákálá ni àìfi pa àṣẹ. Mo rántí alẹ́ ọjọ́ kan tí fídíò yìí bá dé ibì kan, àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí, wọ́n ó rántí. Lóòótọ́ mo kéré nígbà yẹn. Ọmọkùnrin kan wà ní oko ọ̀dọ̀ wa nígbà náà tí máa ń mu nǹkan, tí máa ń lọ, tí máa ń bọ̀. Mo rò pé òun àti ẹnìkan wọ́n jọ ní gbólóhùn asọ. Àwa jókòó síwájú ìta, à ń ta lúdò. A máa ń ta lúdò lálẹ́ gan nígbà yẹn. À ń ta lúdò. Daddy wa dẹ̀ sá kòkò sí iwájú ìta. Ẹni tí ó máa ń mu nǹkan yìí, tó máa ń ṣe bí wèrè yìí, tí wọ́n jọ ní gbólóhùn asọ lọ́jọ́ yẹn, òun kọjá lọ, wọ́n jọ pàdé níwájú ìta. Kì í ṣe pé wọ́n sọ fún mi, ojú mi ní ìjọ náà ni mo mọ̀ pé gbetugbetu. Máa ṣe nǹkan báyìí, máa ṣe kíákíá ni. Máa ṣe nǹkan báyìí, máa ṣe kíákíá ni gbetugbetu. Wọ́n sọ fún àwé yẹn lọ́jọ́ yẹn, ó yá sí nǹkan tán dàbò kòkó yẹn, ó sì ṣe. Ó yá kí abọ́ bọ̀ kó bù, ó sì bù. Ó yá gbé lérí. Ó yá máa pariwo kó jí kòkó. Ó dẹ̀ ń sọ bẹ́ẹ̀ kó ń jí kòkó. Ẹ̀rù Ọlọ́run bà mí. Ìjọ́ tí mo kọ́kọ́ gbọ́ iṣẹ́ gbetugbetu wò, òun nìyẹn tí mo rí bí iṣẹ́ ẹ̀ ṣe rí. Gbetugbetu eléyìí tí mò ń sọ̀rọ̀ nípa yìí kò tó eléyìí tí mo sọ yẹn o, tí mo sọ pé wọ́n lè lójú mi yẹn kò tó. Ṣùgbọ́n àtàtò iyọ̀ dùn. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá ewé ẹ̀kọ àti ewé ọ̀lẹ̀.
ọ̀run mẹ́rin yàrá a máa bù díẹ̀díẹ̀. Ìyẹ́ isunsun tó bọ́lẹ̀ sídìí igi àti eléyìí tó bọ́lẹ̀ sídìí ọ̀pẹ a máa wá. A máa ha ọmọ rí odó, a há sí i, a wá gún pọ̀. Tá a bá gún pọ̀, a wá wá ìjàpá òkè ńlá, a pa ní pánsá lẹ́yìn. Tá a bá ti pa ní pánsá lẹ́yìn, kíní tí a gún yìí, kíní tá a gún yẹn, a máa dì ní kòbẹ́rẹ́. Tá a bá ti dì ní kòbẹ́rẹ́ kéékèèké, a wá kó sí ẹ̀yìn ìjàpá tá a pa ní pánsá, a wá dú kíní lé lórí. Tá a bá ti dú lé, a lọ gbé pamọ́, yóò lo ọjọ́ méje. Lẹ́yìn ọjọ́ méje, ẹ jẹ́ ká mú ẹyọ kan ńbẹ̀, ká fi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́, ká dán wò. Mo fi ń dá yín lójú pé téèyàn bá ń kọjá lọ, tẹ́ ẹ bá pè pé wá, yóò wá, jókòó, yóò jókòó, tú aṣọ ẹ̀, tó bá jóbìnrin ni tú aṣọ ẹ̀, kó o tú pátápátá bọ́ pátẹ̀ àbọ̀ níbi tí ó dájú dé. Bẹ́ẹ̀ ni mo sọ. Kọ́lọ́run kó so bí ọ̀sà sì jẹ́, èmi fẹ́ sọ̀rọ̀ ní orí ẹ̀ lọ́pọ̀. Gbetugbetu, àwọn tó bá mọṣẹ́ gbetugbetu wọ́n mọ̀ pé a lè fi gbetugbetu wé àwọn nǹkan yòókù, torí pé iṣẹ́ kíákíá ṣe báyìí ó yá ṣe báyìí ni iṣẹ́ gbetugbetu. Kí Ọlọ́run, ọ̀rọ̀ sì ń bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lórí gbetugbetu àti olúgbòhùn àti àfọ̀ṣẹ àti mọ́yẹ̀hùn. Ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ẹ̀. Gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ pé ìyọ̀ǹda ní oògùn o, pé a fún yàn lóògùn ìyọ̀ǹda ni. N tó jẹ́ ìyọ̀ǹda lórí àwọn àṣírí tá à ń filẹ̀ náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa. Kíní tí mo ní àpá tá a fi ẹ̀jẹ̀ ẹ̀pò ẹ̀dá púpọ̀ àwọn tó kú pè mí lórí títí àṣẹ inú, kò sẹ́ni tó lè sọ pé mo bí wọn lérè pé kó mú owó wá. Ó nídìí tá a fi ń ṣe bẹ́ẹ̀, ó nídìí. Kò dá ká máa gba nǹkan tá a bá gbà ní ilẹ̀ Yorùbá ká tó máa fi ṣera wa léṣe. Nǹkan tí ò dáa ni ẹ má jẹ́ a ṣe mọ́. Nǹkan tí ò dáa ni, gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ má jẹ́ ká ṣe mọ́, kò dáa. Ṣé rí, èmi nígbàgbọ́ kan ní ilẹ̀ Yorùbá, àwọn tá a jọ jẹ́ Yorùbá, ẹ má jẹ́ ká máa fi nǹkan burúkú ká máa fi bára wa jà. Ṣùgbọ́n ó dáa kí ó wà lọ́wọ́, kéèyàn sì dán wò, kéèyàn rí pé kọ̀ǹfàmù ni, kéèyàn rí pé kọ̀ǹfàmù ni. Nítorí oògùn ló lọ́jọ́ kan àpọ́njú, táwọn bàbá wa sọ pé orí ẹni ló ní ọjọ́ gbogbo. Orí ẹni ló lọ́jọ́ gbogbo, oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú. Ó yé àwọn àgbàlagbà. Gbetugbetu tí mo mẹ́nu bà, ẹni tán bá lo gbetugbetu lẹ́ẹ̀kan lójú ẹ̀ rí, yóò mọ̀ pé gbetugbetu, àwọn kan ní tó sì wà. Bẹ́ẹ̀ ni, gbetugbetu tó dájú ó sì wà o, ó sì wà, ó wà dáadáa. Nígbà míì èròjà ni máa ń fà á, ṣùgbọ́n gbetugbetu tí mo sọ yìí, ẹ dán wò, kẹ́ ẹ fún mi lábọ̀. Ẹ jẹ́ kíní tí mo wá láàtú sí i, ó nídìí o, ó nídìí o, ó nídìí. Tá a bá fi iṣẹ́ tó bá lágbára lẹ̀, ó di dandan kí a mọrú ẹni tó fẹ́ ṣe é. Eléyìí tí mo sọ pé ká fi lẹ̀, tí mo yí àṣẹ́nú tí mo fi sílẹ̀, kò sẹ́ni tó lè sọ pé mo ní pé kó wọn mú £1 wá. So torí pé ó wù mí láti fi sílẹ̀ ni mo fi sílẹ̀. So kì í ṣe pé kí n wá máa sọ pé ẹ mú owó wá kẹ́ ẹ tó kí n tó parí ẹ̀. Rárá o, kò sẹ́ni tó lè sọ pé òun ń pè mí lórí àṣẹ́nú yẹn tí mo wá ní ó yá lọ ra káàdì fún mi tàbí fún mi ní nǹkan kan. Rárá o, tán bá fún mi o, ẹlòmíì promise pé pẹ̀lú bí mi ti ẹ ṣe dán láàmú, òun ó fún mi ní nǹkan. So ìyẹn òun ó ra káàdì fún mi. Ó wù wọ́n ni, mi ì béèrè, mi sì torí ẹ̀ kí n fi kan pamọ́ ń bẹ̀. So ṣùgbọ́n kéèyàn mọrú ẹni tá a fẹ́ fún. Àwọn èèyàn mọ̀ wò pé àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀ yìí ṣé ó dẹ̀ jẹ́ òótọ́ ṣá. Ẹ bá gbìyànjú kẹ́ ẹ dán wò. Ẹ bá jẹ́ kí a gbìyànjú ẹ̀ wò láà fi mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Ṣé ẹ rí àwọn àkáǹtì míì ó lè ga bí òkè sílẹ̀ tó jẹ́ pé n tó ń jẹ́ ń bẹ̀ kò tó nǹkan kan. Ṣé ẹ rí àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé tẹ́ bá ti ń dánwò, ọgbọ́n ọmọdé ti tèmi ni o, fún àwa tí a ní kíní. Tá bá ti rọra ń dánwò, tá rí pé eléyìí bó ṣe rí rèé, ẹ jẹ́ ká máa máàkì ẹ̀ pé eléyìí eléyìí tí ò bá sí, ẹ jẹ́ ká rọ́ǹgì ẹ̀. So a fi lè mọ̀ àìmọye àkáǹtì, k'Ọlọ́run kó ṣàánú fún wa. Kí ni gbólóhùn iṣẹ́ yìí? Ẹ mọ̀ ní ìtú là á jorí, ìtú là á jọ́lẹ̀, ọwọ́ kì í kọ́rùn mẹ́rin yàrá, ìhòhò lọmọ rí odó bá yàrá ẹ̀ para, tígi tọpẹ̀ lè tuntun tú aṣọ rẹ̀ kó. Bá ṣe pé gbólóhùn yẹn nìyẹn, á ti fi kíní yẹn ti máa wà ní ẹ̀kẹ́ wa o ká tó pe gbólóhùn yẹn. Ó yá.
ṣe báyìí ṣe báyìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, gbẹtugbẹtu dàbí command ni o, kì í ṣe pé mo dákun ṣe kínní rárá o, kì í ṣe bẹ́ẹ̀. Àwọn tí wọ́n bá ń lo gbẹtugbẹtu dáadáa, wọ́n ní gbẹtugbẹtu tó jẹ́ lọ́wọ́, ó ti yé wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ 08061408254 ní nọ́mbà tí ẹ lè pè wá sí. Ẹ subscribe sí YouTube channel wa Ọmọgíẹ̀sí TV. Ẹ subscription yẹn òun ni pé ẹ gba ìyọ̀ǹda. Ṣùgbọ́n ẹ pè mí fún kínní tá a dù sí nítorí pé mi fi ṣe oyè ká o. Ẹ dákun ẹ foríjì mi, ṣùgbọ́n nítorí pé ó yẹ ká mọ ẹni tí. So iṣẹ́ ìjàngbara ó nídìí tó fi jáde. Ẹ má bù mí pé mo ṣe fi iṣẹ́ ìjàngbara sílẹ̀. Ó nídìí tó fi jáde. Tí ò bá nídìí, wọn lóbìnrin jẹkúmólú. Bí ẹ ṣe wò pé ó le, kò yẹ kó irú iṣẹ́ bẹ́ẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni ó dùn mọ́ ẹlòmíì nínú dáadáa. Gẹ́gẹ́ bí mo sọ pé àwọn ọdẹ máa ń sọ pé kò ní dáa fún babaláwo tó lóògùn àrẹ̀mọ tí ò lóògùn àpọ̀mọ. Lágbára lọ́wọ́ Elédùmarè, àní fojú sunkún ọmọ o. Ẹ jẹ́ ká rántí o, oògùn ló lọ́jọ́ kan, pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. Lò ó níbi tó ti dáa ni.